Ìlú tí ẹ̀ ń wò yìí ni à ń pè ní ìlú Yemọji, níbi tí odò ìlúmọ̀ọ́ká ní Yemọji wà. Ìlú yìí wà ní ọ̀nà Ẹ̀pẹ́ láti máa lọ sí ìlú Ìjẹ̀bú Òde. Tí ẹ bá ń lọ ní ọ̀nà Ẹ̀pẹ́, díẹ̀ ló kù tí ẹ ó fi dé Ìmàgbọn, ìlú tí wọ́n ti ń ṣe ọtí 33. Odò yìí jẹ́ ọ̀kan lára àwọn ibi ìgbafẹ́ tí ó wà ní ìpínlẹ̀ Ògùn. Kódà ó ṣeé ṣe kí a sọ pé odò yìí ni ó tún pegedé jùlọ lẹ́yìn Olúmọrọ̀ tí ó wà ní ìlú Abẹ́òkúta. Àwọn aláwọ̀ funfun àti oríṣiríṣi ẹ̀yà ni wọ́n máa ń wá sí ibi odò yìí láti wá gbafẹ́ àti láti mọ oríṣiríṣi nǹkan tí Elédùà ṣe sí orílẹ̀-èdè Nàìjíríà, pàápàá jùlọ ìpínlẹ̀ Ògùn. Ẹ jẹ́ kí a tẹ̀síwájú láti mọ díẹ̀ nípa bí odò yìí ṣe wáyé àti bí ó ṣe di ibi tí àwọn èèyàn ti ń péjọ tí wọ́n fi ń gba afẹ́. Ìtàn fi yé wa wípé arábìnrin arìnrìn-àjò kan ni ó lọ sí ìlú Ìlọ́nà, eléyìí tí ó súnmọ́ agbègbè Iléṣè ní Ìjẹ̀bú Òde. Ìtàn fi yé wa wípé arábìnrin yìí lọ tọrọ omi mímu nílùú Ìlọ́nà. Ó ya ojúlé sójúlé kó tó di pé ó rí omi mu. Kódà ìtàn apá kan fìdí ẹ̀ múlẹ̀ wípé arábìnrin ya ojúlé mẹ́ta, ojúlé kẹta ni ó ti wá rí omi gbà mu. Lẹ́yìn èyí, arábìnrin yìí bi àwọn aráàlú yìí ní ìbéèrè pé kí ló dé tí ó ṣe gbà wọ́n ní àkókò láti rí omi fún òun mu. Eléyìí tí wọ́n dáhùn wípé omi jẹ́ nǹkan tí ó ṣọ̀wọ́n ní ìlú àwọn. Ìtàn apá kan fìdí ẹ̀ múlẹ̀ wípé arábìnrin ṣe ìpinnu fún wọn pé ìyà omi ò tún jẹ wọ́n mọ́ ní ìlú yìí. Ìtàn kan fìdí ẹ̀ múlẹ̀ wípé arábìnrin yìí paradà, ó sì di omi eléyìí tí ó jẹ́ odò tí àwọn ará ìlú yìí mu àti tí wọ́n fi ń fọṣọ. Ìtàn apá kejì fìdí ẹ̀ múlẹ̀ wípé lẹ́yìn tí arábìnrin ṣe ìpinnu pé ìyà omi ò tún jẹ àwọn ará ìlú yìí mọ́, omi bẹ̀rẹ̀ sí ní ṣàn, arábìnrin sì bá ìrìn àjò rẹ̀ lọ. Ìtàn bí odò yìí ṣe wáyé ni ẹ ti gbọ́ yìí. Ẹ jẹ́ kí a wá gbọ́ bí Yemọji gangan, odò Yemọji níbi tí àwọn èèyàn ti ń gbafẹ́ ṣe wáyé. Báwo ni ó ṣe wáyé gan-an? Báwo ló ṣe di ilé ìgbafẹ́? Àti wípé àwọn wo ni ó ṣe gbogbo búlọ́ọ̀kù tí ẹ̀ ń wò yìí sí odò Yemọji títí di òní yìí. Lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ ọdún tí arábìnrin arìnrìn-àjò yìí ti dá odò yìí sílẹ̀, ìjà ńlá kan bẹ́ sílẹ̀ láàrin àwọn òyìnbó aláwọ̀ funfun tí ó wá láti ìlú Èkó àti àwọn ará ìlú Ìmàgbọn. Gẹ́gẹ́ bí ìtàn tí a gbọ́ láti ẹnu ìyá àgbàlagbà kan tí ó wà ní Ẹgbẹ́mọ̀sù, àwọn aláwọ̀ funfun yìí wá láti mú ìgbàgbọ́ wọ inú ìlú yìí, ṣùgbọ́n àwọn ará ìlú Ìmàgbọn kọ̀ jálẹ̀, wọ́n fi àáké kọ́rí, wọ́n ní àwọn kò fẹ́ irú ẹ̀sìn yìí. Bí onígi ṣe ń yọ igi, bẹ́ẹ̀ ni ọlọ́pẹ̀ ń yọ̀pẹ̀, títí tí ìjà yìí fi fẹjú, tí àwọn òyìnbó fi bẹ̀rẹ̀ sí ní lé wọn pẹ̀lú ìbọn. Ẹ jẹ́ kí a gbọ́ díẹ̀ nínú ìtàn yẹn láti ẹnu ìyá àgbàlagbà Ẹgbẹ́mọ̀sù yìí. Ok ma, ṣé ẹ lè sọ bí nǹkan tó fa ogun Ìmàgbọ́n yẹn fún wa tó fi di pé wọ́n tẹ̀dó síbí? Nǹkan pàtó mi gbọ́ ni pé àwọn òyìnbó lọ́nà wá lákẹ́kọ̀ọ́ wọ́n máa mú gbàgbọ́ wá sí ìlú. Wọ́n fi gbà lómi Yemọji yẹn ká fi dé sí Màgbọ́n, sí èbúté Màgbọ́n. Ká ní àwọn wá báwọn Ìjẹ̀bú ṣe rí wọn ní ìgbà tó ń ṣe ara wa. Wọ́n ṣe ìyá síta tẹ́sí bọ́dé kogi tán kó àdá. Sọ̀rọ̀ mi jẹ́ ìlú. Yes, tán bẹ̀rẹ̀ sí ń lé àwọn òyìnbó yẹn. Tán dáwọn òyìnbó. Ogun ṣe bẹ̀rẹ̀ tèmi gbọ́ nìyẹn. Everybody gba iṣẹ́ mọ̀ pé àwọn òyìnbó. Tó wọ̀n náà lè fi jà. Wọ́n ṣe tó kákó ni. Everybody ń sá káàkiri. Àwọn ara wọn náà lọ sí Abẹ́òkúta.
Lẹ́yìn ìgbà díẹ̀ tí àwọn òyìnbó aláwọ̀ funfun yìí ti borí àwọn ará ìlú Ìmàgbọn, wọ́n bẹ̀rẹ̀ sí ní ṣe ìwádìí nípa ibi tí wọ́n ti lè máa gbafẹ́. Eléyìí ló mú kí wọ́n ṣe alábàápàdé odò yìí tí wọ́n sọ di ibi tí wọ́n ti lè máa gbafẹ́. Ìtàn fìdí ẹ̀ múlẹ̀ wípé àwọn òyìnbó yìí sọ odò Iyemọ̀jì di ilé ìgbafẹ́ ní ọdún 1937. Àwọn sì ni wọ́n ṣe kọnkéré tí ẹ̀ ń wò yìí. Ìtàn tún fi ìdí ẹ̀ múlẹ̀ wípé odò Iyemọ̀jì ni àwọn ará Ìjẹ̀bú máa ń gbà lọ sí ìlú Èkó láti lọ tajà. Wọ́n á máa gba odò yìí dé Ejìnrìn. Lótìítọ́ mi ò lè rántí bóyá mo mọ ibi tí à ń pè ní Ejìnrìn ní ìlú Èkó, àmọ́ mo mọ orin kan tí ó sọ wípé bọ́kọ̀ kan ò lè jìnrìn, ẹgbẹẹgbẹ̀rún ẹ̀ á lọ. Ọkọ̀ tí à ń sọ yìí jẹ́ ojú omi, kì í ṣe ọkọ̀ tí à ń wà ní ojú pópó. Èyí ni ìtàn odò Iyemọ̀jì àti bí ó ṣe wáyé. Tí ẹ bá fẹ́ mọ díẹ̀ sí nípa odò yìí, ẹ lè lọ síbẹ̀ ní ìlú Ìjẹ̀bú Òde. Ẹ ṣé o.